Gbogbo wa la gbọ́dọ̀ máa wo Jésù. Gbogbo wa la gbọ́dọ̀ máa rìn bó ṣe rìn. Gbogbo wa la gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀. Ó ní a wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ òun torí pé ó nìkan ló nínú tútù. Òun náà ni onírẹ̀lẹ̀. Gbogbo wa la gbọ́dọ̀ jọ́. Gbogbo wa la gbọ́dọ̀ ní inú kan náà tí òun ní. Bàbá mímọ́, gba ọpẹ́ kó gbà yín wá. Olùgbàlà rán ọ̀rọ̀ rẹ̀ sí wa, jẹ́ ká sì rere nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín. Àwọn ògo ìwà Kristi. Ìhìnrere Jòhánù orí 1 ẹsẹ̀ 14. Pé ó ní ọ̀rọ̀ náà sì di ara. Ó ń bá wa gbé. A sì rí ògo rẹ̀. Ògo rẹ̀ ó dàbí ògo tí ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo tí ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. A fẹ́ wo ògo ìwà Kristi síwájú sí. Àwọn ẹ̀kọ́ tí àwa lè kọ́ fún ìgbé ayé wa nínú ọ̀rọ̀ sísọ àti nínú ọ̀nà tó ń gbà ṣe nǹkan. Nígbà tí ó rí ọkùnrin tí ó yarọ fún ọdún 38 yẹn, 38 years ní etí odò Bethsaida. Ntí ó sọ fún ni pé dìde, gbé àkéte rẹ kí o sì máa rìn. Oore ọ̀fẹ́ nìyẹn. Nígbà ó yá ló wá jáde ó tọ́ sí. Ó ti dìde. Ó wá ní máa lọ o ní ẹsẹ̀ 14 ìhìnrere Jòhánù orí 5. Ó ní máa lọ o, má dẹ́ṣẹ̀ mọ́ kí n tó burú jù yìí lọ kó má bàa bá ọ. Ìyẹn ni wípé Jésù mọ̀ pé ẹ̀ṣẹ̀ ló dá ọkùnrin yẹn gúnlẹ̀ fún ọdún 38. Mọ́ kọ̀kọ́ kan kó tàbí kó ṣèdájọ́ ẹ̀ tàbí kó dá lẹ́bi pé ọ̀rọ̀ ayé ẹ̀ lóde. Ògo bí ògo ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìkejì, nígbà tí wọ́n mú obìnrin kan nínú panṣágà, ó tẹ̀ jẹ́ pé àwọn tó mú nínú ìwé ìhìnrere Jòhánù orí 8 aláparùtù ni wọ́n. Ẹnìkan ìdá panṣágà ṣe. Ó yẹ kán mú òun àtọkùnrin ọ̀hún wá ni, ṣùgbọ́n bóyá ọmọkùnrin yẹn bóyá fámìlì wọn ni. Wọ́n bá ní obìnrin yà múnú panṣágà. Ọba ògo oore ọ̀fẹ́ sọ fún pé èmi ò dá ọ lẹ́bi o. Oore ọ̀fẹ́ ò kì í dá yàn lẹ́bi. N ò dá ọ lẹ́bi o. Ṣùgbọ́n òtítọ́ sọ wípé máa lọ, má dẹ́ṣẹ̀ mọ́. Máa lọ, má dẹ́ṣẹ̀ mọ́. Nígbà tí obìnrin ará Kénáánì yẹn wá nínú ìwé ìhìnrere Matthew orí 15 ní ẹsẹ̀ 26 àti ẹsẹ̀ 28. Òtítọ́ sọ wípé a kì í fi oúnjẹ ọmọ ká fi fájá. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní oore ọ̀fẹ́ náà tún wá fọ̀hún pé obìnrin, ìgbàgbọ́ rẹ tóbi, kó sì rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọkùnrin ọlọ́lá Kápánámù nígbà tó wá fún iṣẹ́ ìyanu, Jésù Kristi bí òtítọ́ sọ wípé ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá rí sí àmì àti iṣẹ́ ìyanu ẹ̀ ní gbàgbọ́. Síbẹ̀ oore ọ̀fẹ́ dá sọ̀rọ̀ ọkùnrin yẹn, ayọ̀ ló fi kúrò lọ́dọ̀ Jésù. Jerusalem jẹ́ ìlú tó jẹ̀bi gbogbo àwọn oníṣẹ́ tá a rán sí. Ọba ògo gẹ́gẹ́ bí òtítọ́ ó kéde ègbé lórí Jerusalem ní Matthew orí 23 ẹsẹ̀ 37 sí ẹsẹ̀ 39. Ó kéde ègbé lórí ẹ̀. Síbẹ̀ a rí oore ọ̀fẹ́ tó pohùn réré ẹkún lórí Jerusalem. Ó ní Jerusalem, Jerusalem, gbà mélòó ni wọ́n fi ràdọ̀ bọ̀ ọ́ bí adìẹ àgbébọ̀ tí ràdà bo ọmọ rẹ̀. Ó ṣùgbọ́n ò ní jẹ́. Ó wá tún sọ wípé ẹ wà ní rójú mi mọ́ o títí tẹ́ fi sọ wípé olùbùkún ni ẹni tó ń bọ̀ ní orúkọ Olúwa. À ń fi Kristi hàn yín
ògo ìwà rẹ̀ tó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́ nínú ọ̀rọ̀ èèyàn rere. Oore ọ̀fẹ́ sọ pé ẹnikẹ́ni tó bá gba ọmọ gbọ́ yóò ní ìyè àìnípẹ̀kun. Òtítọ́ wá wí pé bí ẹnikẹ́ni bá wá ṣàìgbọràn tó lòun ò ní gba ọmọ gbọ́, olúwa rẹ̀ ò ní níyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run bẹ lórí ẹ̀. Ìyẹn ni ògo ìwà Kristi bí ẹni tó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Tí a bá wá sí pé ó jẹ́ ẹni tí ò lẹ́ṣẹ̀, ẹ̀rí méjìlá ní. Fúnra ara Kristi gangan fúnra rẹ̀ òun gan jẹ́rìí. Ó tiẹ̀ pé àwọn Farisí àtàwọn Júù tí wọ́n máa ń ṣàtakò ẹ̀ ní Jòhánù orí 8:46. Ó ní tàánú yín tó dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ rí? Ìyẹn ni pé kò dẹ́ṣẹ̀ rí, kò hùwà àìmọ́ rí, kò ṣàṣìṣe rí. Gbogbo wọn ni wọ́n pa ẹnu wọn pa lọ́lọ́ ni wọ́n rí nǹkan sọ sí. Àwọn ọ̀tá rẹ̀ gan tún wá jẹ́rìí wípé àtàwọn ẹlòmíràn pé ọmọ Ọlọ́run ni, pé olóòótọ́ lọkùnrin ò lẹ́ṣẹ̀ kankan. Pílátù lòun ò rí ọ̀ràn kankan lọ́wọ́ ẹ̀ tó yẹ sí ikùn, ìlara, ẹ̀tanú àti kánú làwọn Júù fi fẹ̀sùn kàn pé kankan mọ́gi lórí igi àgbélébù. Àwọn ológun tán níbẹ̀ wọ́n rí pé dájúdájú ọkùnrin yìí ọmọ Ọlọ́run ni. Ẹni ó wá dà gan ní Mátíù orí 27:4, Júdásì òun gangan fúnra ẹ̀ sọ pé òun ti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀, òun ti ta sílẹ̀. Bàbá rẹ̀ náà tó wá jẹ́rìí láti ọ̀run pé èyí yìí ni ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Ó ní pé ká máa gbọ́ tiẹ̀. Nígbà tí Jákọ́bù, ẹni tó jẹ́ arákùnrin rẹ̀ tí wọ́n jọ jáde nínú ìyá kan náà, tó ń rí ọgbọ́n àtòkèwá tí Jésù Kristi tó ṣe àfihàn rẹ̀ nínú ilé, òun náà wá gbà wá níyànjú pé ọgbọ́n méjì lẹ̀dá fi ń ṣayé. Ọgbọ́n kan wà ọgbọ́n ayé, ọgbọ́n kan wà ọgbọ́n àtòkèwá. Ọgbọ́n àtòkèwá ni Kristi fi ṣe ayé. Ó ní ọgbọ́n yìí nínú Jákọ́bù orí 3:16. Ó lọ́gbọ́n yìí máa ń kọ́kọ́ mọ́, òṣòro àti tù lójú. Bẹ́ẹ̀ ni ọgbọ́n tó ṣe é bá gbé ni. Nítorí náà gbogbo wa la gbọ́dọ̀ máa wo Jésù. Gbogbo wa la gbọ́dọ̀ máa rìn bó ṣe rìn. Gbogbo wa la gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀. Ó ní a wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ òun torí pé òun nìkan ló nínú tútù, òun náà ni onírẹ̀lẹ̀. Gbogbo wa la gbọ́dọ̀ jọ́, gbogbo wa la gbọ́dọ̀ ní inú kan náà tí òun ní. Ẹ̀yin ará, tí a bá jọ Jésù, a fi fún wa lákọ̀ọ́kọ́ láti gbàgbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà yín, tẹ́ ò sì gbà á ní ọmọ Ọlọ́run, ọ̀ranyàn ni kẹ́ ẹ gbàgbọ́. Tá a bá wá gbàgbọ́ tán, gbogbo wa la gbọ́dọ̀ tẹjú mọ́, a gbọ́dọ̀ máa wo Jésù. Wí mọ́ pé ẹ máa wo Jésù, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ yín. Tí a bá wá wo Jésù, gbogbo wa yìí náà ni a gbọ́dọ̀ jọ Jésù torí Jésù Kristi ni àpẹẹrẹ ọmọ. Ẹ já wo ìwé Róòmù orí 8 ní ẹsẹ̀ 29. Róòmù orí 8 ẹsẹ̀ 29. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mímọ́ wí pé nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀ ló ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀ kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Ìyẹn ni pé gbogbo wa la gbọ́dọ̀ dàbí Jésù. Tá a bá wá dàbí Jésù, òun lákọ̀ọ́kọ́ máa wò. A máa wo Jésù, olólùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Tí a bá wá wò ó, tá a tẹjúmọ́, a wà á máa dàbí rẹ̀ ní ọjọ́ gbogbo, a sì máa hùwà bí rẹ̀. Ìdí tí a fi ń wo ògo ìwà Kristi, ó ní pé kí gbogbo wa ó lè fi ìwà jọ ọ́. Ṣùgbọ́n a lè fi ìwà jọ ẹni tá a gbàgbọ́ nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni, tá
tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ ìgbàgbọ́ yẹn pé a gbẹ́kẹ̀lé Jésù Kristi nìkan ni ó jẹ́ ìgbẹ́kẹ̀lé wa, òun ni ó jẹ́ òdodo wa, òun ni ó jẹ́ agbára wa, òun ni ó jẹ́ àṣẹ wa. Nígbà bá gbà á gbọ́, a wà á tẹjúmọ́. Níbo láti tẹjúmọ́ Jésù? A tẹjúmọ́ Jésù nínú ìwé mímọ́ ni. Bẹ́ẹ̀ ni, a tẹjúmọ́ Jésù nínú àwọn àyànfẹ́ tó ní, wọ́n jẹ́ aṣíwájú wa nínú ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni, ká lè wo àwòkọ́ṣe wọn. Paul àpọ́stélì sọ fún àwọn ìjọ Kọ́ríńtì, ó lè mi mo bí nínú ìrere, ẹ fi ìwà jọ mí, ẹ ṣàfarawé mi, mo ti ń ṣàfarawé Kristi. Ìyẹn ni wípé nínú títẹjúmọ́, a tẹjúmọ́ Jésù nínú ìwé mímọ́, a tẹjúmọ́ Jésù nínú àwọn wọ́n jẹ́ aṣíwájú tí Ọlọ́run fi ṣe bàbá fún wa nínú Olúwa. A bá sì ń tẹjúmọ́ tí a sì ń wo ìgbé ayé rẹ̀, àwa náà gbọ́dọ̀ wá máa dù láti dàbí rẹ̀. Dídàbí Jésù ni pé ká máa ṣe nǹkan tó ń ṣe, ká rìn lọ́nà tó ń rìn, ká gbégbé ayé wa gẹ́gẹ́ bó ti gbé, ká sì máa hùwà bí rẹ̀. Èyí ni ìfẹ́ Ọlọ́run fún wa nígbà tí a wà nínú ayé yìí. Mo gbà á ládùúrà pé gbogbo aláwọ̀ ṣe rere. Ẹ jẹ́ á gbàdúrà. Ọba ìyè àti agbára, ògo ni forúkọ rẹ̀. Súre fún wa kó o sì ṣe fún wa ju bí a ti ń gbàdúrà yìí lọ. Jẹ́ kí ayé wa kó dàbí Jésù. Ká yìn ọ́ ká dúpẹ́. Jésù Kristi Olúwa wa. Àmín.